ẹ̀yin mo ṣe rán gẹ́gẹ́ àgbáláyé láṣẹ lọ́wọ́ Elédùmarè èmi ni wọ́n máa wá o ẹ̀yin ni wọ́n máa bá a ò ní fi ẹnìkọ̀ọ̀kan wa ṣe àwátì o. Ẹ̀yin ènìyàn mi kí ni mo tún bá yín mú wá ní òwúrọ̀ yìí òun náà ni ṣé mo pé the last video tí mo ṣe mo sọ fún yín pé màá bá yín mú òṣòlè owó kan tí mo tún mọ̀ pé tó jẹ́ tó dẹ̀ dájú púpọ̀ òun náà ni mo tún bá yín mú wá ní òní. Ká tó wọlé ètò wa lọ ẹ jẹ́ n ṣe ìbà lọ́wọ́ àwọn tí bá tọ́ sí nítorí pé wọ́n ní àdáṣe ní ń mọ ìbọn gbọ́dọ̀ ń mọ ènìyàn. Mo ṣèbà lọ́wọ́ Ọlọ́run ọba akọ́dá ayé ọba aṣẹ̀dá ọ̀run Olódùmarè ọba tó ní kọ́kọ́rọ́ ayé lọ́wọ́. Mo ṣèbà lọ́wọ́ Olúbíkí tó kọ́ jáwé o. Mo ṣèbà lọ́wọ́ Ọ̀sán Bíkí tó kọ́ wagbò. Mo ṣèbà lọ́wọ́ ẹ̀yin ìyá mi ọ̀pákẹ́ ọ̀làkẹ́ ẹ̀yin tí Elédùmarè kó lé ayé lọ́wọ́ ẹjẹ́ ojú mi ṣe lónìí o. Ẹ̀yin ènìyàn mi kí ni mo bá yín mú wá ní òní òun náà ni à ń pè ní òṣòlè owó tó dájú dáadáa. Báwo ni a ṣe ń ṣiṣẹ́ yìí? Ká tó wọnú ètò wa lọ ẹ bá mi subscribe ẹ bá mi like ẹ bá mi share ẹ bá mi comment so that tí n bá ti mú iṣẹ́ wá ní ọ̀kan òjọ̀kan ẹ lè tètè máa rí. Ẹ bá mi subscribe ẹ̀yin ènìyàn mi ẹ subscribe sí channel mi ẹ subscribe ẹ máa gbádùn mi púpọ̀ o ẹ subscribe. Báwo ni a ṣe ń ṣiṣẹ́ yìí ẹ̀yin ènìyàn mi? Ẹ lọ bá mi wá ọ̀gà gbígbẹ ẹ lè lọ sọ́dọ̀ àwọn eléwé ọmọ ń tà lọ bá mi ra ọ̀gà gbígbẹ ẹ lọ bá mi ra ewé làálì ẹ lọ bá mi ra tìró ojú àti ìkòkò ajere. Nǹkan mẹ́rin péré náà ni ọ̀gà gbígbẹ ewé làálì tìró ojú àti ìkòkò ajere. Ẹ jẹ́ ká gún àwọn nǹkan yìí ẹ jẹ́ ká gún papọ̀ mọ́ ọṣẹ. Tá bá gún papọ̀ mọ́ ọṣẹ tán ẹ jẹ́ ká kó sínú ìkòkò ajere. Tá bá wá fẹ́ wẹ ọṣẹ yìí ní gbólóhùn ẹ máa ní tìró ní buyì fún ojú làálì ní buyì fún ẹsẹ̀ aṣọ aláṣọ báyìí ni ọ̀gá ń dàbóra àtọ̀tún àtòsì lomi gbà wọnú ajere àtọ̀tún àtòsì ní kèmí lágbájá ọmọ lágbájá kí n bẹ̀rẹ̀ sí ní rí owó látòní lọ nítorí pé aṣọ aláṣọ báyìí ni ọ̀gá ń dàbóra ibi tí mo ṣe sí àti ibi tí mo ṣe sí kí n bẹ̀rẹ̀ sí ní rí owó ń bẹ̀. Kókùnrin bẹ̀rẹ̀ sí ní fowó wá mi rí kóbìnrin bẹ̀rẹ̀ sí ní fowó ṣàánú fún mi ọmọdé àgbà onílé àlejò kó bẹ̀rẹ̀ sí ní fi owó ṣàánú fún mi. Ẹ jẹ́ ká ṣe àdúrà sí dáadáa ká wẹ ọṣẹ pẹ̀lú àṣẹ lọ́wọ́ Elédùmarè. Ẹ̀yin ènìyàn mi iṣẹ́ ìkéré ní tòótọ́ ṣùgbọ́n Ọlọ́run fi àṣẹ sí ẹ jẹ́ ká dán iṣẹ́ náà wò. Ẹ̀yin ènìyàn mi mo tún lọ ẹ bá mi subscribe sí channel sọ́dà tí máa ti mú àwọn iṣẹ́ wá ní ọ̀kan òjọ̀kan ẹ lè tètè máa rí. Ó dìgbà.